ti máa gbọ́ ọ̀rọ̀ kan tí ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára ọ̀rọ̀ lè sún ni ipò tá a wà ó ti ju gbogbo irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n mo rí tí a ń gbé fọ́tò mi káàkiri tí a sì ń dákọ̀ mi lórí ọ̀rọ̀ wo ni mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ wọ́n sọ̀rọ̀ nípa Saheed Òṣùpá òun àtàfáà Súnà kí ló pa wọ́n pọ̀ kí ló sì dé láàrin wọn kí ló fà á tàfáà Súnà ń sọkàn pé kí wọ́n gbà wọn o ẹ̀mí wọn ọ̀dọ̀wọ́ Saheed Òṣùpá àti àáfàá mi ọlọ́run kí ni wọ́n jọ fà débẹ̀. nínú àwọn tá àáfàá Súnà tún ṣe ní àwọn ọ̀rọ̀ kọ̀kọ̀rọ̀ àṣírí tó tú jáde sórí ẹ̀rọ agbàgbé àwọn ọ̀rọ̀ tí wọ́n ti jọ fi ṣọwọ́ síra wọn. Saheed Òṣùpá lóòótọ́ nígbà kan èmi àti ẹ̀ níwọ̀ ń kọ́ èmi ń kọ́ èdè àìyedè ló ṣẹlẹ̀ láàrin wa lórí tí n bá ní nǹkan kan ọ̀ṣẹlẹ̀ rọ̀mọ̀gbà débi pé ó ń ṣe láìfù tó fi ń ta sí mi ńgbà náà èmi náà gẹ́gẹ́ bí àgbàlagbà tí ọ̀gbẹ́nu rẹ̀ falágbàfọ̀ tèmi náà dá ló tọ́wọ́ di pé à ń gbà bí ẹ ń gbàgbọ́ ọtí ọ̀rọ̀ ńlágbára tó bẹ́ẹ̀ gẹ́ àwọn kò ṣeé mọ̀ ní Ìbàdàn wọ́n dá sí. àwọn mọ́gàjí wọ́n pè mí àwọn olóyè Ìbàdàn àwọn sànmọ̀rí wọ́n pè mí o pé níbi tí òjò bá bá ọjọ́ ibẹ̀ ní pa á sí àwọn ò tún gbọ́dọ̀ gbọ́ nǹkan kan kálímọ̀ kan lẹ́nu mi lórí ọ̀rọ̀ ọ̀hún mo sì nawọ́ òkè fún wọn pé mi ò ní sọ nǹkan kan mọ́. àti pé Saheed Òṣùpá ilé tọ́lọ́hún lò mí tí mo wà lára àwọn tó rúbérí sókè ńgbà wọn ń kọ́ ọ̀hún ọ̀gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ mọ́ ó ti di ilé gíláàsì ó ti di ilé àpéwò ó ti di gíndíngí ó ti di wúrà ó sì ti di fàdákà. mo wá ní mo káwọ́ òkè o gbogbo ẹ̀yin olóyè Fìjàbí bá ń sọ̀rọ̀ Démọ́lá Ilépo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn èèyàn pè mí o bàbá ẹ ti jù bá ń lọ ẹ ti jù bẹ́ẹ̀ lọ o torí tá a bá dàgbà kọjá bàǹtẹ́ onírú ọmọ ẹni làábọ̀ fún ẹ kú òǹbẹ ẹ kú òǹdí ìdù ọmọ èké ní ta mo ni mo ti gbọ́ onímọ̀ọ́rẹ́ mọ́ onítòkòrè tòkò èmi àti Saheed Òṣùpá ọ̀hún àríra mọ́ láti ìgbà náà òjijì lẹ́nìkan wá bá mi pé òun fẹ́ ṣe ìfilọ́lẹ̀ iléeṣẹ́ òun Saheed Òṣùpá lòun pè èmi sì lòun fẹ́ torí igbó ńlá láti rẹ́yẹ kí rèé tí nǹkan kan bá tó pàtí ńlá bá èmi lòun fẹ́ kí n bóun darí ètò kí mo jẹ́ ẹ̀kọ́ gbọ́ Saheed Òṣùpá mi kàn jù ní bíìlì ni pé iye báyìí ni wọ́n gbà ọ́ ní bàbá ṣẹ́ẹ̀rà ààyè ṣẹ́ẹ̀sà wà mò ń bọ̀ bá ti sanwó sẹ́ẹ̀mí ibi sẹ́ẹ̀ mò ń bọ̀ wá sí mbẹ̀ ó ń tọ́ ń sì sanwó sákàǹtì ó sì dijọ́ eré mo bá gbéra mọ́ lọ bẹ̀ èmi àti Saheed Òṣùpá ríra wa ó ṣe dáadáa pọ̀ èmi mo jókòó sí kó tó dé tòró èmi dé ṣáájú ẹ̀ nígbà ó dé wọ́n sọ fún pé bàbá ló jókòó ń bẹ̀ ó sì sọ̀kalẹ̀ lórí stage ó wá kí mi ó sì ṣe dáadáa kódà ó tún fi nǹkan kan sí ń lápò ó fowó tó ló kọ sí mi lápò ẹ dákun bọ́ bá sọ ọmọ èèyàn ń kọ́ kí n láti sí ìyẹn ti lọ ń bẹ̀ nù. kọ̀tọ́sẹ̀ méjì ẹ̀ ni wọ́n ń jọba lọ́yọ̀ọ́ Aláàfin Òjó Pàṣẹkẹ́ ọmọ Àtìbà òun àti Wàsíù Àyìndé ni wọ́n pè ń jọ náà èrò tó yabẹ̀ yẹn pọ̀ ẹni tí ò lè rìn ní kí wọ́n gbé mo jókòó pẹ̀lú àwọn lókọ sànmọ̀rí nígbà ó sì parí eré tó fẹ́ sọ̀kalẹ̀ lórí stéèjì Wàsíù Àyìndé ti dé tí òun ọbẹ̀rẹ̀ eré ṣe ó sọ̀kalẹ̀ ó sì ń lọ wọ́n wá sọ fún pé lóòtú wà lórí ìjókòó pẹ̀lú bẹ́rù ṣe pọ̀ lẹ́yìn rẹ̀ tó ó sì yà sọ́dọ̀ mi ó dọ̀bálẹ̀ láàrin gbogbo èèyàn ó bẹ̀ mí o mo sì sọ fún pé ó ti tán láyé àti ń jọ gbéǹde àlùkè àmọ́ kí ló fa agbọ́n mi sí omi òtó láàrin èmi àti kìí kúkú sọ̀rọ̀ tó le ọ̀rọ̀ tí mo sọ ń jọ́ náà ni pé Saheed Òṣùpá Ọlọ́run lò mí lára àwọn tí wọ́n wà ń bẹ̀ ńgbà tó gba dé tá àjọ dé ládé àti Barrister ọ̀tọ̀ wọn bá yí ọjọ́ adé ọ̀nà yóò pọ̀ ọdún 18 báyìí tó bá di jẹ́nu oṣù kẹfà tó gbadé nìbàdàn ó bínú jọ náà ó tutọ́ òkè ó fojú gbà Amẹ́ríkà ló wà ó dà n ò lè sọ pé torí ọ̀rọ̀ yẹn kọ́ ló fi wálé ó bínú wálé ó sì ń tu bí ejò ńjọ náà ṣùgbọ́n àbálọ àbábọ̀ lẹ́yìn tá a pàdé lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì Mùjísọ̀ Ọlọ́run tí màá rí ọ̀rẹ́ rẹ̀ kan ti ń talẹ̀ lẹ́kọ̀ọ́ wọ́n ń pè ní Saheed bí ló bá pè mí pé òun fẹ́ kí n wá bòun polówó nígbà tí mo sì níṣẹ́ méjì mo bá tẹ mọ́tò ná la bá lọ ọbẹ̀ àti Saheed Òṣùpá àtúpàdé ńbẹ̀ ló bá ní bàbá òun ló ń sọ pé kọ̀rẹ́ òun èpè ọ̀rẹ́ rẹ̀ wá ń sọ pé àwọn èèyàn bíi mẹ́ta wọn ti mẹ́ńsàn ó kọ yín fún un ṣùgbọ́n torí pé ẹ̀yìn àti Saheed Òṣùpá ń jà ń gbà òun ti wà láàrin arẹwà méjì wọn ọmọ bóun ṣe fẹ́ ṣe ti Saheed tọ́jọ́ ọ̀rẹ́ ẹ̀hún ni kóun ò filẹ̀ ni àbí tẹ̀ntì ọ̀bọ̀ òun polówó ọjà mo lọ dà ìbọ̀ rẹ̀ gidi ṣeéṣe náà ló ṣe ọ̀rẹ́ rẹ̀ ṣe gudugudu méje ó ṣe yàyà mẹ́fà ó fún mi ní owó tó jọjú ó sì tún fún mi lẹ́bùn
mẹ́rẹ̀ẹ̀rin mọ́ ní gbàgbé gbogbo ilé àtọ̀nà rẹ̀ ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ ilé àtọ̀nà Saheed Òṣùpá náà ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ ọ̀tán òde lálàáfíà ní kálukú bá ń béèrè àníyàn lọ ní ọba sí wàhálà kankan láàrin wa ogún parí ìjà parí lẹ́nu ọjọ́ mẹ́ta èyí tí Lálùdé tún ń ṣe anifásitì ó pè mí pé wọ́n á bò ń darí ètò Saheed Òṣùpá lọ́kọrin kẹ́ ẹ lè mọ ibi tí ọ̀rọ̀ wa ti wọ̀dé ṣùgbọ́n ní tá à ń wò lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ láti bíi ìjẹta àbí ìjẹrin tí wọ́n ń ju oríṣiríṣi fídíò kí ló dé pẹ̀lú fídíò ọ̀hún. nígbà mo wá farabalẹ̀ gbọ́ mo gbọ́ kélé mo farabalẹ̀ gbọ́ mo gbọ́ kejì bó ṣe sọ̀rọ̀ nípa mi bó ṣe sọ̀rọ̀ nípa àmì Ọlọ́run bó ṣe sọ̀rọ̀ nípa Saheed Òṣùpá. ẹ gbọ́ náà o Olúfimọ ni mí tọkàntọkàn mo sì fẹ́ràn Saheed Òṣùpá kì í ṣe torí nǹkan kan. tó bá jẹ́ pé ìfẹ́ owó ni mo ní sí Saheed Òṣùpá ń gba mọ̀ ń tẹ̀lé àtìjà tipẹ́ mi ò tọrọ owó lọ́wọ́ ẹ̀ rí Ọlọ́run má ti jẹ́. nígbà náà sì ní ẹjẹ́ ń sọ fún yín alátàrà goni kódà àwọn náà mi ń jó mi lábẹ́ aṣọ tí n ò jẹ́ ọmọ tí ń sọ. nígbà yẹn mo jẹ báǹkì ní gbèsè ọ̀hún pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ táwọn báǹkì máa wá yọ mí lẹ́nu wọn ò wá rárá wọn wà lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ ó ti wá máa fẹ́ mú fúnpá mi lóòkè èyí tó tún wá burú jù bẹ̀ ṣe mọ̀ pé àwọn báǹkì bẹ́ẹ̀ bá jẹ wọ́n lówó kò sásìrí kankan mọ́ tí wọ́n bá fẹ́ gbowó gbogbo ọgbọ́n wọn máa dá wọ́n lè wo ẹni tó bá súnmọ́ yín àbẹ́ntọ́jọ́ ta yín kí wọ́n fẹjọ́ yín gbogbo àwọn ọ̀rẹ́ mi ni wọ́n ń pè Kọ́lá Olóòtú jẹ gbèsè àwọn talé rẹ̀ wọ́n wá pe Yínká Ayéfẹ́lẹ́ wọ́n sọ fún Yínká Ayéfẹ́lẹ́ bàbá yìí jẹ gbèsè kábíyèsí Olódùmarè Ọlọ́run mo dúpẹ́ Ọlọ́run mo dúpẹ́ Ọlọ́run mo dúpẹ́. bó mo ṣe jẹ gbèsè òun náà ni mo yá owó pé mo fẹ́ fi ṣe bísínẹ́sì mo ní ọ̀rẹ́ kan tí máa lọ Korea ń gbà náà lọ́wọ́ sọ fún mi pé kí n jájọ lọ South Korea àwọn nǹkan wà ń bẹ̀ tí mo lè rà wálé mo sì rówó ń yá lóòótọ́ mo wá wò ó pé gbèsè mo sáàmù mára bẹ́ẹ̀ àbá lọ mo bá jẹ gbèsè ọ̀hún mo bá yáwó àlọ Korea ìjọ́ kìíní ìjọ́ kejì tí mo débẹ̀ bó ṣe rẹ̀ mí nù mo láyọ̀ láti sọ fún yín pé n ò rí abẹ́rẹ́ rà wálé láti Korea ìrànká sí fùwà gbogbo owó tí mo mú lọ ọsibítù lówó ọ̀hún rásì gbogbo owó tèmi ti ń jọ mí lójú kẹ̀kẹ́ nígbà wọn ṣe sí dọ́là sówó Korea òjò owó téèyàn ó fi sùn lọ ọsibítù ní àárín ijọ́ mẹ́ta síjọ́ mẹ́rin ó rẹ̀ mí gan-an tírí rẹ̀ náà pọ̀ ẹ̀yin kọ́ yìí mo ṣàdúpẹ́ ẹ̀mí mo mẹ́mí mi padà bọ̀ ní South Korea mi ò ra nǹkan kan olówó bá di gbèsè ẹ mọ̀rọ̀ báńkì pé ìmọ̀ lé sí orí kan tí n ò lè gbàgbé láéláé tí Yínká Ayéfẹ́lẹ́ ṣe mí nù lọ́ba pè mí bọ̀dá ẹ̀ wá ọ̀rọ̀ wà bá dọ́dọ̀ ẹ̀ láàárọ̀ ọjọ́ náà ẹ gbọ́ kí n lọ ṣe yín ẹ lọ yáwó báńkì wọ́n mọ̀ ń tẹ́tì pé wọ́n wà á ta lé yín ojú kọ́kọ́ tì mí mo ní bẹ́ẹ̀ ni báyìí kàṣà báyìí kàṣà báyìí kàṣà Yínká wá ní ó ní mi ṣe mistake èèyàn máa gbìyànjú náà ni ó ní ṣùgbọ́n nígbà tó ti rí báwọn kí n là á ṣe níjọ́ náà lọ́hùn mọ̀ ń wá nẹ́tíwọ̀kù ni o tí gbogbo nǹkan le kankan àbájọ ṣe mítìnì ó ní kí n já ṣe anifásitì àwọn èèyàn wà wọ́n fún alówó wọn ó sì ṣe dáadáa mo ní lóòótọ́ mọ̀ ní bá a ṣe plan rẹ̀ mọ̀ Saheed Òṣùpá ó jò bí iná ń jọ́nà ó rèénì bí ṣe ń rèénì lọ́wọ́lọ́wọ́ yìí títà rẹ̀ wà ń ta láyé Olúfimọ láyé tó ṣe sáré wá wo tànà òkú ẹ mọ̀ pé níjọ́ náà lọ́hùn bí tá a bá ń tara wá jẹ òkòso ní fújì bí rẹ̀ níjọ́ náà lọ́hùn àbá ṣe a ṣe ètò hall Ọlọ́run sì bá wa ṣe nígbà ọdíjọ́ kejì àtẹ̀mí àti Bọ́lábọ̀lé àbá kó owó ó di wọ̀ ní báńkì làbá lọ san gbèsè bàbá gbàwé ilé mi padà o. èyí ò já oore mọ́ni gbàgbé Saheed Òṣùpá ò fún mi lówó rí ngbà náà ṣùgbọ́n ó sì yẹn fún mi bí oore mọ́ni gbàgbé. bẹ́ẹ̀ bá ṣoore fún yàn kéèyàn gbà pé èèyàn ṣoore fún yàn mi ò sì gbọ́dọ̀ rí nǹkan kan tí ó mú wálẹ̀ kí n bá wọn fọwọ́ sí nítorí pé níjọ́ ojú ń pọ́ngún àwòdé bàrà. èyí tá a wà ń gbọ́ tí wà ń lọ káàkiri ọ̀rọ̀ àáfàá súnà ó ní òun àti Saheed Òṣùpá máa pé òun pé ọyá ẹ jáde fún lágbájá ẹ jáde fún tàmẹ̀dù lọ́ọ́ bú Kọ́lá Olóòtú lọ́ọ́ bú Barisókè onímọ̀ pé òun ó sì ń rìkọ́ọ̀dù gbogbo ọ̀rọ̀ rẹ̀. kọ̀pẹ́ kò jìnnà ìjà bẹ́ẹ̀lẹ̀ láàrin wọn gbogbo ọ̀rọ̀ tí wọ́n kà kún ọ̀rọ̀ àṣírí ó sì bẹ̀rẹ̀ sí ní gbé e jáde nù. àáfàá súnà sì ń gbé àwọn ọ̀rọ̀ gbáǹkọ́ jáde ní bá ń sọkún pé bóun bá kú o bí nǹkan kan bá ṣẹlẹ̀ sóhun kí wọ́n mọ̀ wá jìnnà ọ̀dọ̀ Saheed Òṣùpá àti àáfàá àmì Ọlọ́run ni kí wọ́n wá sí o. bóò ni ti àmì Ọlọ́run sì wá jẹ́ nínú ọ̀rọ̀ yìí kí lọ́kàn àmì Ọlọ́run àáfàá ni kì í kọ fújì kí lọ́kàn tiẹ̀ ń bẹ̀ ẹ̀yìn tọ́kàn àáfàá àmì Ọlọ́run lẹ́ẹ̀ máa gbọ́ yìí o ní gbogbo ìgbà náà ilé àmì Ọlọ́run ni àáfàá súnà ń gbé ní gbogbo ìgbà tíjà ṣẹlẹ̀ ó sì pẹ́ lọ́dọ̀ àmì Ọlọ́run bóyá ní òòlò tó bí ọdún bíi 8 sí 10 tó fi gbé lọ́dọ̀ ẹ̀ gbogbo ìgbà tó sì ń gbé lọ́dọ̀ ẹ̀ ọ̀ǹtọ̀ sọ́nà báyìí láàrin àwa níjọ́ tóun rí kíní péèjì ẹ̀yẹn tóun rí níbi tó ti bú mi ń bẹ̀ àmì Ọlọ́run wá pé ọwọ́ afaago fún pé
pẹ̀lẹ́pẹ̀lẹ́ o Kọ́lá Olóòtú tó lọ ta sí Ìbàdàn yìí sọ́ra rẹ o. ọlọ́ba sọ̀rọ̀ wípé bóun ṣe ń sọ̀rọ̀ kó sì máa lọ yọ́kù lọ́ba gbé gbogbo ọ̀rọ̀ tá àfáà yẹn sọ ọba sẹ́ǹdì ẹ̀ sí Saheed Òṣùpá. nígbà náà nìjà ẹ̀ gbóná ọ̀tọ̀ o Saheed Òṣùpá náà bínú pé ṣé bó ṣe rí nù. nìjà wá tó bẹ́lẹ̀ láàrin Àmì Ọlọ́run àti Saheed Òṣùpá. ọ̀rẹ́ sì ní Àmì Ọlọ́run àti Saheed Òṣùpá láti ilẹ̀. wọ́n ti mọra kí àáfàá súnà ó tó wọlé. ìjà náà pọ̀ débi wípé Ògún mú kó aya rẹ̀ mọ́ràn. ṣùgbọ́n àáfàá wa lo ìmọ̀jìnlẹ̀ àwọn alálàáfàá. ọgbàlẹ̀ Saheed Òṣùpá lọ ó sì ṣàlàyé fún wàhálà lòun ọ̀fẹ́ fọ́mọ yìí. báyìí kàṣà báyìí kàṣà báyìí kàṣà kì í ṣe pé òun fi kórìíra rẹ̀ o. wọ́n sì parí ọ̀rọ̀ sí gbogbo rẹ̀. ọ̀tọ̀ ìjà Àmì Ọlọ́run àti Saheed Òṣùpá parí síbẹ̀. àáfàá súnà wa ní àáfàá Àmì Ọlọ́run pé ẹ̀gbọ́n rẹ̀ kan tó jó lóore òun ẹni yẹn lọ́ra mọ́tò fáàfáà súnà. oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ti ṣẹlẹ̀ sáàfáà súnà láì àwọn àárín ìgbà tí wàhálà yìí ń wáyé o. bá a ṣe gbọ́ wọn níyàwó ẹ̀ bímọ wọ́n fọ̀bẹ gbóyè ọmọ nù ìyàwó ẹ̀ ọmọ kú. ìyẹn tiẹ̀ lè wáyé sẹ́nìbọ̀dì lẹ́nì táìm kọ́lọ́ọ̀nù dákànjọ́ ọmọdé oríwú ẹ̀ mọ́. wọ́n ní láàrin gbà tá a tún bójú wò bójú rí ọ̀bọ̀ láti patí ní mọ́tò rẹ̀ lọ́ba tún di right off kọ̀ wá ní mọ́tò kankan lọ́wọ́. ọmọ rò pé ó ti kọ́kọ́ gbé nǹkan kan jáde lórí péèjì ẹ̀ tẹ́lẹ̀. ọlọ́yin tó gbé jáde ń bí Saheed Òṣùpá ń lọ́ba gbà ń blocking oníkọ́mọ́ pè mọ́ òun ò fẹ́ bá sọ̀rọ̀. ayé ẹ̀ já lọ́ba Oríyọmí kan náà nìbàdàn Oríyọmí ọmọ Amúsà lọ́ba pè pé ẹ dákun báyìí kàṣà o ẹ̀bùn ń bẹ Saheed Òṣùpá ọ̀kẹ́jọ́ rò nìyẹn bá bẹ Saheed Òṣùpá lọ sọ fún pé kó pe Saheed Òṣùpá padà ó ti sí ilẹ̀ kúrò nù bó ṣe búlọ́ọ̀kù ẹ̀ nígbà tí ó sì pé lóòótọ́ rí kó ti sí ọba bá sọ̀rọ̀. wá nínú ọ̀rọ̀ tí wọ́n sọ pé bó ọba ṣe ọ́ láǹfààní àwọn fáǹsì òun lè ṣe ọ́ láǹfààní. ó tún mú ọ̀rọ̀ Oríyọmí ó tún rìkọ́ọ̀dù ẹ̀ lẹ̀ ó tún pe Sunday Igboho ẹgbà mí ò ẹ̀yin lọ̀rẹ́ Saheed Òṣùpá o ẹ̀ bá ń bẹ Saheed Òṣùpá. nígbà ó ti di wípé à ń rìkọ́ọ̀dù ẹ nílẹ̀ nǹkan mo rò pé Sunday Igboho fura ó sì ní gbogbo ọ̀rọ̀ lè súnmọ́ òun ọ̀fẹ́ dá sí mọ́. ẹ̀yin kọ́ yìí ọ̀rọ̀ ń sàn rúnlẹ̀ ó tó wá di pé bí n bá sọ̀rọ̀ nǹkan bàjẹ́ o wọ́n kọ́kọ́ gbé ìkéde kan jáde èyí ò ń jàrìnrìn lórí nẹ́ẹ̀tì lọ́dàkọ Saheed Òṣùpá bó ń bá sọ̀rọ̀ ilẹ̀ ọ̀dàrú nǹkan bàjẹ́ o. ọ̀pẹ́ kò jìnnà náà ló gbébi tí Saheed Òṣùpá òun àti ẹ ti ń sọ̀rọ̀ jáde gbogbo tí à ń sọ ló gbé jáde. nígbà Saheed Òṣùpá náà sì rí ọ̀dáhùn òun ò pé ọbọ̀ ń pa àyàn òun ò mú ọ lọ bí òun ó ti pa àyàn ìyẹn á máa jà àwọn àtẹnu á máa jà bíjà bá sì wà kò sọ̀rọ̀ tí ò lè jáde gbogbo ọ̀rọ̀ tó gbé jáde òun gbà ìjà wà. ọ̀tán o làwọn èèyàn bá kóbó wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa ẹ̀ bẹ́ẹ̀ bá rí lè yí o a ó ṣe fídíò nípa ẹ̀. ẹ̀kọ́ kí la fẹ́ kọ́nù gbogbo ọ̀rọ̀ tí mo sọ kalẹ̀ yìí. nínú ẹ̀kọ́ kìíní tó kọ́kọ́ kọ́ ń bẹ̀ ni wípé ẹni agbójú okùn lé ó lè mọ́ jẹ ni àgbà o Ọlọ́run lè mọ̀ràn irúfẹ́ ẹni bẹ́ẹ̀ sí ọ o lè ṣiṣẹ́ bí aago bí akúra tọ́lọ́run ọ̀bá rẹ́ni náà sí ọkọ̀ rán sí ọrùn kò sí ní tó fẹ́ ṣe o. ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì tá a kọ́ téèyàn fi máa tẹ̀lé èèyàn mo fẹ́ tara ẹni ìgòkè àrínimọ́ni làkínimọ́ni mi náà fẹ́ jẹ́ èèyàn láti pàṣẹ rẹ̀. ẹlẹ́ẹ̀kẹta òun ni pé mo fẹ́ fi ṣàtìpó ni pé kí n gbabẹ̀ bí gbẹ̀yẹn ń wá nẹ́tíwọ̀kù káàkiri kọ́ wa wà dọ́dọ̀ ń tọ̀hún ara rú ẹ̀kọ́ tíyàn kọ́ wa nìyẹn.